Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Etí tẹ́ fi ń gbọ́ wa ò mọ̀ ní di, bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà, ẹ ò mọ̀ ní ròún gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá ẹ jáde kẹ́ wá gbọ́. Ṣẹ́rí kéèsì Uromi àti àwọn Fúlàní, àṣé àwọn Fúlàní tó kọ́kọ́ pa àwọn ọlọ́dẹ ìlú Uromi, wọ́n pa àwọn 16 lára àwọn ọlọ́dẹ. Ẹ wá gbọ́, ọlọ́dẹ dẹ̀ pa 14 lásán ní Gòbé ti ṣẹlẹ̀. Ó sì kú méjì táwọn ọlọ́dẹ sì máa pa lára àwọn Fúlàní o. Ẹ wá òjòrò ni o, kí wọ́n jẹ́ kí wọ́n pa àwọn méjì kọ́ mọ̀ pé ó ti balance. Bẹ́ẹ̀ ni kọ́ mọ̀ pé wọ́n ti pa equal ó máa jẹ́ 1-1. But lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ. Ẹ wo, àwa ò kò déédéé bọ́ta lásán o, a ní license. Bẹ́ẹ̀ ni wọ́n ní license ìbọn. Àwọn ọlọ́dẹ, lára àwọn ọlọ́dẹ èyí tó survive ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn nílùú Uromi. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìbọn wa kó tó di pé ìjọba sọ pé wọ́n lọ jíbọn gbé, tàbí kó tó sọ pé kó tó parọ́ mọ́ wọn pé wọn ò ní license, wọ́n ti bọ́ta o. Wọ́n láwọn ní license ìbọn. Àwọn dẹ̀ fi hàn, fi pépà ẹ̀ wọ́n fi hàn wọ́n. Wọ́n ní àwọn ò ju 27 lọ. 5 wà láyé, 2 wà lọ́sípítù. Àwọn tó kù ti ṣe kíni, wọ́n ti sílẹ̀ wọ̀. Ṣé ẹ ti rí o? A survivor of the recent Uromi killing in Edo State. Èyí ìṣẹ̀lẹ̀ tó lọ nílùú Edo, ó ti bọ́ta o. Ó ti ń sọ̀rọ̀ ní ohun tó mọ̀ lórí ọ̀rọ̀ 16. Ó ní on how 16 hunters lost their life in the strategy as incident. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀? Tó bá yẹ ẹ mọ̀ sọ wípé Fúlàní ló kọ́kọ́ Yorùbá ló kọ́kọ́ gbọ́wọ́, àbáwọ̀ aráàlú ló kọ́kọ́ gbọ́wọ́. Ṣé ẹ ti rí o? The survivor details how their group were wrongfully attacked, desperate carrying legal firearm and having proper documentation. Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀? Láti fi lè jẹ́ kí ẹ mọ̀ pé àwọn Fúlàní yóò tiẹ̀ kí ẹ̀. Àwọn ará ìlú tún ní pépà, wọ́n ní ìwé pé yes, wọ́n ní license àti gbé ìbọn kiri. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣe mọ̀ pé àwọn tá a ti pè lẹ́ranko náà tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọn ò ní yé máa hùwà bí ẹranko. Náà ó wá jẹ́ 5 nínú 27, 5 péré ló escape ikú. 2 ń bẹ ní ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run. Ṣe mọ̀ pé wọn ò sọ sí àwọn tó wà lọ́sípítù bó ṣe máa rí ìwòsàn. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìròyìn tá gbọ́, àwọn ọlọ́dẹ ìyẹn àwọn fìgìláńtè, wọ́n ń travel gba Uromi kọjá o. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n gbà kí wọ́n tó dùnà ọ̀daràn mọ́ wọn. Bẹ́ẹ̀ ni o, kí wọ́n tó dùnà ọ̀daràn mọ́ wọn, pẹ̀lú gbogbo bí wọ́n ṣe fi ẹ̀rí hàn wọ́n wípé ìbọn wa ní láìsẹ̀nsì gbogbo ẹ pé. Ṣẹ́rí wọn ò fojú re wò wọ́n débi pé wọ́n fi pa àwọn 16. Ó ga o ó ga o ó ga o ó ga o. Ibẹ̀ níṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ó di gbàgbós lórí àwọn ọlọ́dẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ń béèrè pé why the hunters were targeted and why the explanation were ignored. Torí táwọn Fúlàní là ń gbọ́, a ò gbọ́ wípé àwọn ló kọ́kọ́ kojú àwọn ará ìlú. Ó ṣe jẹ́ pé ẹ̀dùn ọkàn àwọn ọlọ́dẹ, ẹ̀dùn ọkàn àwọn fìgìláńtè yẹn wọn ò sọ síta. Bẹ́ẹ̀ ni ọ̀kan dẹ̀ fi wá jẹ́ kọ́ pé Edo State authorities wọ́n ti búra láti wádìí ọ̀rọ̀ bó ṣe mọ́ ṣẹlẹ̀ nìyẹn. Nítorí wípé tó bá ti ṣẹlẹ̀ ti mọ̀rọ̀ Nàìjíríà, wọ́n máa láwọn mọ́ tọpinpin ni, wọ́n yóò mọ́ tọpinpin. At the end ẹ̀ náà pínpín máa padà pín síbì kan ni. Ẹ wo gbogbo ọmọ Yorùbá, ṣé ẹ ti wá rí o? Ṣé ẹ ti rí wípé àwọn tó kọ́kọ́ dálẹ̀ líle lọ́wọ́lọ́wọ́ báyìí Yorùbá nation láfẹ́, èèyàn 5 péré ló wá survive. Èèyàn 5 péré ló survive. Ẹ wá imagine àwọn tútù jọ̀dẹ̀ nìyẹn o. Mélòó wá ni àwọn ará ìlú tí wọn ò gbé bọ̀ dání? Ṣé bọ́ ṣe ń humiliate wọn tán, yẹ̀yẹ́ wọn tán, fèsì strategy lélẹ̀.
ṣé bó ṣe fèsì tragedies lélẹ̀ ẹ wo gbogbo Yorùbá ẹja ronú o ẹja ronú nítorí wípé a ní láti gbára wa kúrò lọ́wọ́ àwọn ará bíi a ní láti gbára wa lọ́wọ́ àwọn ìka ènìyàn yìí nítorí bí bẹ́ẹ̀ kọ́ wọn ò láwọn ò ṣe wá lọ́ṣẹ́ torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹ̀jẹ̀ abọ́ ẹ̀jẹ̀ agbára wa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá wa bó ẹ bó kó lọ fà ẹ̀jẹ̀ aka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀jẹ̀ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ ìwà o oníṣẹ́ ra àwọn ará bíi gan-an ní ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ní bẹ́ẹ̀ ni ó ní ẹ má gbàgbé arábìnrin kan èyí tó ń wàásù nílùú Àbújá tí wọ́n pa èyí tó ń pa nínú ṣọ́ọ̀ṣì ní Ondo State tó jẹ́ yẹ pé irú tribe wo làwọn yẹn àwọn tó wá ṣe yẹ irú tribe wo Fúlàní náà ni ẹ wo let every region go their separate way that is all gbogbo ẹ̀yà ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin náà wò gbogbo àwọn tó ń dìde fún òmìnira láti gba àwọn ènìyàn wọn lọ́wọ́ àwọn tẹ́rọ́rìsì Fúlàní àwọn agbésùmọ̀mí tí gbogbo wa mọ̀ sí àwọn wèrè Fúlàní ṣé ẹ mọ̀ pé ókè bí àpẹẹrẹ Nnamdi Kanu ìyẹn wà níbi tó ti mọ́ tó bá jẹ́ pé ọmọ Adéyẹmọ náà wọn ò fi self determination sá eré ẹni pé wọ́n ṣì ń wá bàbá wọ́n ń wá níwà wípé kọ́ lè gbà mú bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ Fúlàní ṣe ń gbìyànjú pé kọ́ lè pa á ó ti wá yé mi ẹ wo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe no retreat no surrender ẹ wo ẹ jẹ́ ká tún ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ á tún gbọ́n tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé mi o oníṣẹ́ fẹ́ gbọ́ South sì máa yá apá kí ẹ̀yin yí Fúlàní náà ẹ lọ múra o nítorí gbogbo ẹ sì máa di yánpọnyánrin tó jẹ́ pé apá yín ò ní ká mọ́ nígbà táwọn ará ìlú bá yarí mọ́ yín lọ́wọ́ ẹ rò bóyá wọ́n mi lùkúdì ni apá yín ò ní lè ká wọn mọ́ ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún torí ẹ̀ la ṣe ń sọ pé ẹja sora wa pọ̀ ẹja ṣera wa lóṣooṣù ọwọ́ ẹja gba orílẹ̀-èdè wa ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ ẹjọ́ yàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ pé a ó máa bẹ ọ̀ bí ẹni bẹ ṣú ni o àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà o gbogbo ẹni tó bá máa láwọn ní dé ó máa láwọn ní dé bá la fi ń kí yín pé God bless Yorùbá nation ọlọ́run àbùkù orílẹ̀-èdè mi ó dàbọ̀.